tèmi tó mi lẹ́rù Mádìkún tèmi tó mi lẹ́rù Mádìkún kó bẹ̀ ọmọdé olówó wọ́n bẹ́ẹ̀ fà kó bẹ̀ má ti gbé o kí ló fẹ́ bá mi fà you know say you bad at the number fà kókó wọ́n fẹ́ bá mi fà ó gara 30k òsínà WhatsApp Agége barricade Mushin wọ́n dáyé mọ̀ bèrè lọ́wọ́ ọmọ ṣíbíṣí òsínà WhatsApp púrò gọ̀rọ̀yà gbọ̀ngbọ̀n àwọn ológun ọ̀pá márùn 5 years ni 5 years ni ẹ̀kan lóṣù olówó ọjà kájẹ́kọ́ bùgbà jẹ ojoojúmọ́ làwọn wá bí torí ẹ̀ náà èèyàn ṣe mọ́ wà lọ́rìjínà 5 years 30,000 lélẹ̀ 30,000 ṣáré yìí ojo odù ó jẹ́ alára jẹ 30,000 lélẹ̀ yẹra aṣọ o nọ́mbà mi 07060403600 ibi ní kẹwò ẹ̀yẹ ṣẹ́jú zero èrò mọ̀ bí tó ń lọ ẹ̀yẹ ṣẹ́jú zero èrò mọ̀ bí tó ń lọ ẹ̀jọ̀ kó bẹ́ẹ̀ àwọn ọ̀dà wọn ò ní nọ́mbà àwọn ọ̀dà wọn ò dá dán mọ̀ àwọn ọ̀dà wọn ò ní lógo títọ́ ni yóò máa dán iṣẹ́ olúwa ẹ̀yẹ ẹ̀ má tún wò títọ́ ni yóò máa dán iṣẹ́ olúwa ẹ̀yẹ ẹ̀ má tún wò àyíwá yóò máa dùn ní. ẹni kan sọ pé ẹ̀wọ̀n lè bá wa ẹ má dá mi dúró èmi gangan nìyá China ẹ jọ̀wọ́ wọ́n fẹ́ dá wa dúró ò lè dá wa dúró torí wọn ò mọ̀ ná China wọn ò mọ̀ ná China àwa ti mọ̀ ná China tẹ̀rẹ̀ China ẹ má dá wa dúró àtẹ̀kíní gẹ́gẹ́ àtẹ̀kejì gẹ́gẹ́ àti kẹta gẹ́gẹ́ àti kẹrin gẹ́gẹ́ ìkarùn ìkẹfà ìkẹgẹ́gẹ́ gbogbo yín 1 2 3 everybody ẹ mọ̀nà China ẹ lè kàwá business àwọn làwọn akọ yín ní business ó pẹ́pẹ́ wọn 30,000 lélẹ́yìí ẹ̀rí bá ṣe ń ṣe dúró rẹ̀ ó mẹ̀sìkẹ́rẹ́ ó pẹ́pẹ́ rose ó garanya ó su pẹ́pẹ́ ó su pẹ́pẹ́ pẹ́pẹ́ su lélẹ́yìí pẹ́pẹ́ sí lélẹ́yìí ẹ̀báláyé kíní kan nẹtifá ti fẹ́rẹ́gẹ́ nẹtifá ti fẹ́rẹ́gẹ́ ẹ má bẹ̀rẹ̀ prayer rẹ̀ náà lọ́la gbogbo ẹni ibi kí wọ́n ti mú fọ́tò ọmọwádé tó mú àwòrán ọmọwádé ibi kí wọ́n máa wòrán ọmọwádé ẹ máa wọ̀n fún wọn lọ ibi bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ la máa fi ọ̀rọ̀ ni ọ̀rọ̀ lọ́lọ́run fi dá ọ̀run àti ayé ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ní bíbélì la máa kà ọ̀rọ̀ ní bíbélì ni àdúrà wá gbà bí ó gbà Jésù mi ṣeun Ọlọ́run mi ṣeun Jésù mi ṣeun Ọlọ́run mi ṣeun má bẹ̀rẹ̀ mọ́lẹ̀ má gbé ká má gbé Jésù mi gẹ́gẹ́ ọwọ́ mi lókè yáyá má kálẹ́lúyà rẹpẹtẹ Jésù mi ṣeun Ọlọ́run mi ṣeun ó pẹ́pẹ́ wọn ẹni Jésù náà ni èmi ò bá má pọ̀ orúkọ tẹ̀mí ní fún yín orúkọ tí mo ní ni mo pè orúkọ Jésù agbára tí mo ní ni mo sá agbára Jésù ẹ̀yin ọ̀tá mi yẹn forí dárí lórúkọ Jésù ẹ forí dárí o. Gbogbo àwọn speaker wá dàbí oníkọ aṣọ ọkọ̀ èmi 1 woman battalion 1 woman mopo no speaker fún Ọbalẹ̀ Elizabeth rí mi báyìí eléyìí 45 ṣáálẹ̀ rẹ̀ ẹ bó ṣe lẹ̀ 45 lélẹ̀ eléyìí lẹ̀ pa 45 white bó ṣe ń sẹ́ 45 lélẹ̀ 45 lélẹ̀ bó ṣe ń sẹ́ ẹ̀fà ojú ọbalágàjì 45 lélẹ̀ ìjọ ọ̀làjà aṣọ yìí ìgẹ́ta wọ́n ti fẹ́ kó tán ìṣẹ́jú mélòó ìgbà tá a wá wọ́mọ 45 ní ọ̀pá márùn ẹ̀fà not too far ojàre brown skin not too far èèyàn kan máa ro òfò fún yín á máa fẹnu òfò fún yín lórí social media pé wọ́n máa mú àwọn taná mú talẹ́gbẹ́
ẹ bá níta lẹgbẹ́ ìyá tó kú jàlàjàlà ìbílẹ̀ ìkẹta lẹgbẹ́ ìyá àwọn ìyá tó kú jàlàjà níta lẹgbẹ́ ìyá wọn ṣé èmi wá wà nù ṣé èmi kéré nú ayé ni ṣé mo kéré nú ayé ni bọ́lọ́pàá ṣe ń múyàn náà nìyẹn nígbà tó bá ti gẹ̀ẹ́dì ẹnu ló máa dàn abẹ́ òní dẹ́nu ọlọ́pàá bí akúkú bí léèké kí ni ẹni yẹn sọ kí ló ṣe káà wá gbé ohun tí wọ́n ṣe síta ìwọ farabalẹ̀ má máa yájú ọkàn yára ni má ṣe tẹni má ṣe ọ̀rọ̀ yára ń bí báyìí má máa gbé ẹ̀ wá fáwa ń bí ìwọ wo wájẹ́ má ná bàbí sí yàrá yàyà ká ṣe ránṣẹ́ ilé yẹn kankan ni ìwọ ó rò pé mi gọ̀ nàṣọ àìgọ̀ níṣó ńlẹ̀ nàṣọ òlèmi náà gọ̀ níṣó ńlẹ̀ owó ló máa ná mo fi Jésù Kristi búra owó ni máa ná mi nìna pépà máa mú ni sẹ́m alẹ́gbẹ́ ẹ̀ ń bíbà lóbù kò lò ṣe ó lè ọmọ ta kanra kan jàgùdé kò. ṣé o mọ̀ pé mi ì tí ì bẹ́ ṣe kínní o mọ̀ pé mi ì tí ì bẹ́ wá fún kínní wọ́n bá ti bí yàrá kú yàrá ìyá rẹ̀ ṣé nǹkan tó kọjá ìyá rẹ̀ ń bíbà máa ṣe wòlímọ̀ 1935 máa ṣe fún ẹ ìwọ àti tanitalẹ́gbẹ́ ń bí máa rán ẹ lọ kómà wà wọ kómà ọmọ òṣì olóbùkú ọmọ wo ẹgbà ẹ wà lọ́wọ́ tèmi ń bí ẹgbà ẹ wà lọ́wọ́ mi ń bí olóbùkú ọmọ òṣì Láńre rán mi sí ẹ o ṣé o ti ránṣẹ́ sí Láńre lórí burúkú ọmọ òṣì adébí máa parọ́ òṣì a máa parọ́ orí burúkú fáwọn èèyàn ṣé o sọ fáwọn èèyàn pé lábúrò ọkùnrin èmi àtọmọ yẹn sì sọ̀rọ̀ lálẹ́ àná bí ẹ bàjẹ́ a máa parọ́ òṣì irọ́ burúkú irọ́ borí jẹ́ lórí social media a máa parọ́ òṣì fáwọn èèyàn bí ọwọ́ tó wà tó bá ṣe nonsense tó bá ṣe orí burúkú bí ìjọ tí n bá ṣe calling show fún ẹ mo fọ́ ọlọ́run búra wà wọ̀ mo kó àwọ̀ kó mà èmi kàn jẹ́ abẹ́ àwọn tí máa ń wòyàn pé máa wòyàn díẹ̀ máa kàn wò pé kínní torí mo jẹ́ èèyàn kan tó láàánú orí ẹ bàjẹ́ dànù ọmọ òṣì alára gbígbẹ ó dàbí kí náà máa ń yan lórí iná tó dàbí frog yẹn kí lórúkọ kí náà máa ń yan lórí iná yẹn kọ̀ǹkọ̀ á dà fún yín ó dàbí kọ̀ǹkọ̀ tán tí yán gbẹ á máa fi mú gààrí rí ẹ bàjẹ́ dànù ní dọ̀tí olóòrùn 45,000. wọ́n lè máa gbé fọ́tò ẹ̀yin èèyàn bá ṣe ẹni tó ṣe show tó gbé píṣọ ọmọ mi sí tó ń ṣépè yẹn ẹ bá mi wá information ẹni yẹn ẹni ìlú tó bá wà ẹni ìlú tẹ́ni ẹ bá wà ẹni ìlú tó bá wà ẹ bá mi wá mo fi Kristi bẹ̀ ẹni ìlú ṣe ẹni tó gbé píṣọ ọmọ mi yẹn tó gbé fídíò ọmọ mi síta yẹn tó gbé ọmọ mi síta tó ń ṣépè fún ọmọ mi yẹn tó ṣe show yẹn mo fi Kristi bẹ̀ yẹn bá mi wá ẹni yẹn ẹni ìlú tí ẹni yẹn bá gbé wà mo fẹ́ mọ ìlú tẹ́ni yẹn wà. ẹ máa rò pé tẹ́lẹ̀ tẹ́ ń ṣe tí ẹ pé èèyàn kan wò yìí this time around wàláì máa bá yín gbàgbẹ́ máa bá yín pò èèyàn mọjá ìjà àti abatẹnijẹ́ yìí èmi ò bá kúrò lórí social media fún yín tọ́ bá ní kí ló dé kẹ́ ẹ nítorí pé ẹ̀yin ìtajà èmi ò bá kúrò fún yín orí ọba lè Elizabeth bá mi wá ọba lè Elizabeth péjì mi yẹn ti profile mi bá mi mú síta sí mú jáde látọ̀dọ̀ ẹ mo sì share lẹ́ni 9 years ago tí Facebook gbé wá ẹ̀yin èèyàn já ìjà tì èmi ò bá sá fún yín ìgbà kúrò lórí social media fún yín tọ́ bá ní kí ló dé kán nítorí pé nǹkan tajà ọlọ́run ní bá mi fire fún yín òun rè memory rè tí Facebook gbé wá ẹ wo ẹ kọ́kọ́ wò bí memory tí Facebook gbé wá rè 9 years ago ni memory tí Facebook gbé wá rè ó ní 9 years ago òun rè Facebook ló gbé memory wá 9 years ago ó ní 9 years ago ni Facebook ló gbé wá bá mi ṣe kó ó ní 2016 tẹ́ ẹ bá lọ wò picture yìí nǹkan tí mo ta nínú ṣọ́ọ̀bù yìí kan náà ni ó ní jewelry ló wà ń bẹ̀ jewelry ni òun rè jewelry ló wà ń bẹ̀ gbogbo tó wà lọ́rùn mi mo polówó inú ṣọ́ọ̀bù yìí náà ni jewelry ló wà ń bẹ̀ 9 years ago jewelry ló wà ń bẹ̀ ṣé ẹ ti rí 9 years ago ó ní jewelry ló wà ń bẹ̀ èèyàn kún ò lè lẹ́ni kan tẹ́ ẹ bá dẹ̀ wo nọ́mbà tó wà ń bẹ̀ 070 mi náà ló wà ń bẹ̀ 6045 mi ò change line mi glow line yẹn tó wà ń bẹ̀ yẹn staff mi tí mo filẹ̀ sí ṣọ́ọ̀bù ọmọ yẹn ló jẹ́ kán wọ́n gba line lọ́wọ́ mi kí n tó dé if not line yóò lè lọ ó ní
ló fi jẹ́ pé àwọn Facebook mi ò lè rí sí lórí láì yẹn torí láì yẹn ó ní mò ń lo ọmọ Ìgbò ló ń lo láì yẹn sìn kí ló dé bí wọn bá wà láyé òun sinmi ni mo ti ń polówó gbogbo nǹkan mi jẹ́jẹ́ mi ni sọ́dẹ̀ wà torí pé kí nítorí mo mọ̀ ẹ́ láàrin ọdún mẹ́rin mo mọ̀ ẹ́ níjọ́ kí ìdẹ̀wà palẹ̀ mọ̀ kí tọ́ bá ní kí ló dé kí n káwọ́ kò tọ́ bá ní kí ló dé kí nítorí pé ẹ̀yin ọmọ aládédé class captain dé orí gbogbo yín yí dànù mi ò bá yín sọ̀rọ̀ mo ń ṣe tèmi ni 5 days ago voice yẹn tí mo sọ yẹn 5 days ago náà ṣe ṣòfò ọmọ mi o tó gbé ọmọ mi síbẹ̀ tí wọ́n rọ́ ìpèlé ọ̀tá ìlú tí wọ́n rọ́ ìpèlé ọ̀tá ọmọ mi lórí tí mi ò ṣerú ẹ̀ fún ẹ rí tí wọ́n rọ́ ìpèlé ọ̀tá ọmọ mi lórí èèyàn wá ní kí n wá dákẹ́ kí n máa wò yìí tó bá ní kí ló dé kọ́ ní pé ká lè gbèlé ayé ẹ̀yin ọmọ já ìjà tí ó lè jágbà àwọn jágbà ọmọ kékeré bá kó gbogbo wa sí kúkú kó wa sínú agbolé kò ní ká máa ṣẹrú nulẹ̀ ẹ̀ ká ní ká máa ṣẹrú nulẹ̀ yín àwọn olórí burúkú olòṣì abatẹnijẹ́ àwọn ayógológolo àjọkọgbé àjọgolo àjọmọgbé ó bá ní kẹ́mi náà wálé ẹ̀ wá máa gbálẹ̀ kí máa wá ṣẹrú tó bá ní kí ló dé kó ní kí n lè lòyà olórí burúkú ọmọ òṣì ọmọ òfò àwọn àgbákò ẹ̀dá àwọn ọmọ ọ̀ràn kíran ebi ọba wa ṣẹrú yìí tí n fi ṣe tèmi lẹ̀ tí mo fi rán ọmọ lọ ìlú èyìnbó táwọn ọmọ mi tẹ́mi náà fi gé èèyàn nú ayé mo fi náà ṣẹ́jì mi kí n fi ilẹ̀ kí n wá máa wá ṣe kí n máa ṣe bọ́bọ́ tẹ̀lé yín lẹ́yìn orí yín burú dànù èèyàn mo òṣì burúkú ẹ̀dẹ̀ lọ́kàn wọ̀nyá yín ìtìyẹ̀ bá kúnnú yín ẹ lọ jínú kòtò ìtìyẹ̀ bá wà láyé ẹgbẹ́ síta kẹ́ni kó máa ṣorí burúkú lórí social media èmi ò bá fi ṣe tèmi lẹ̀ fún yín kí n káwọ́ kò tọ́gà ẹ wà lórí iṣó lórí burúkú olóṣì ó wà lórí iṣó fún àwọn àsìkí kí n jókòó kí n káwọ́ kò kí n má polówó ọjà tèmi wọ́n bá ní kí ló dé ìyẹn náà fi ń sọ fún olóyà kò ní bá mi dáa fún ẹ ò ní ṣoríire ò ní ayé ẹ máa bàjẹ́ ayé ẹ máa ra mọ́tò ìtò ṣẹ̀ rí ó rí nǹkan kan má wọrí farabalẹ̀ díẹ̀ ní èmi ò bá jókòó kí wọ́n máa wò yín kí máa kákò kí n kọjá mi dé kí máa pawọ́pọ̀ tí ò bá sí covid ló òjò tó rọ̀ tí o tètè dá lókè ẹlẹ́pọ̀ máa di ẹ̀ bí ò bá sí covid èmi tí mo ti máa lọ kó arú máa lọ China ngbà mo débi tí mo sọ fún yín pé China mi tí mo ti lọ́tọ̀ yẹ ìgbà kan ẹrù bùrọ̀ àwọn ọmọ pa ni ṣé gbà tẹ kàṣẹ́ mọ̀ kò má ti tó bẹ̀ ẹni tó ti ń travel over 20 ní ìsìn ó ti pé 20 years tí mo ti ń lọ ṣé ẹ̀mọ̀ kò máa tó bẹ́ẹ̀ ni èmi tó yẹ pé náà nígbà kan ní China mo ń lọ China lẹ́ẹ̀mẹ́rin lóṣù kan 1 month China ẹ̀ẹ̀mẹ́rin 4 times every month tí n bá dé bá every week tí n bá dé mo tún padà kí ló fẹ́ sọ fún mi so kí n má lè ṣiṣẹ́ tèmi torí ìyẹn wà lórí social media kí n máa bá yín ṣe gang fighting ọ̀rọ̀ tí o kàn mí kí n máa dá sí kò kàn mí ní ẹ lọ́ máa gbégbá ọ̀rọ̀ ẹni bá máa ké kó lọ ké ẹni tí ẹkùn bá ṣẹlẹ̀ sí yẹn lọ́rùn kò kàn mí ní mi ò ráyé anybody tèmi mo rán I will fight for my own, fight for my life, fight for my children, fight for my future. Mi ò wá future anybody sáré fún bí. Mi ò ọkọ mi ti jáde ní ìsinmi mọ bó ṣe rìn. Bàbá wọlé dé wá sùn náà ní ẹ káàbọ̀. Mi ò ṣọkọ mi ò ṣọlé mi ìṣọyàn kí wá ní kí ládé máa ṣọlé onílé fún. Kí máa bá yín ṣọ kọ́mẹ̀tì kí máa ṣa kọ́mẹ̀tì kiri kí máa rojọ́ kan ṣe kí n ti bọ́ ta ṣòro. Ìyẹn ni kí máa ṣe orí yín burú dànù Ọlọ́run ní bá mi fure fún yín. Ẹ̀yàn mo òṣì ìjà tì. Báwọn ìyá yín bá jẹ́ èèyàn láyé ẹ máa ní kí wémi kí máa bá yín ṣe orí burúkú orí social media. Mo ní mi ìbá yín ṣe mọ́ nìyẹn ẹ̀dẹ̀sùn síwájú. Tẹ́ ẹ bá ti ń wá ẹ má máa wá fún yín ni tí ẹ̀yin èèyàn bá tẹ́ẹ̀ bá mọ rísì ó máa ní o ti sọ fún 5 days ago gbogbo ohun tó ń ṣe ni mò ń rí tí n bá ti lọ China bá ti dé báyìí ẹjọ́ ni tí n bá ti lọ wọ́n á tún wá ṣe wọ́n á tún máa táàgì ni tí n bá ti lọ bá ti dé báyìí ẹjọ́ ni ṣùgbọ́n àwọn olórí burúkú Ọlọ́run dẹ̀ bá mi ṣe ìkọ̀kọ̀ Ọlọ́run bá mi lù yín pa ẹ lè bọ́ ta ká ẹ sọ àìmọye àwọn ìyá tó ti kú dànù láàrin yín wọ́n kù ẹ máa ń forí kó èpè yẹn ẹ ń forí gbé ẹ máa forí gbé torí pé kí ni ohun tí ò kàn yín lọ́wọ́ kàn yín lẹ́sẹ̀ lẹ́ lọ dá sí ohun tí ò kàn yín lọ́wọ́ kàn yín lẹ́sẹ̀ lẹ́ lọ dá sí ẹ máa rò tán lẹ́yìn ilé sòótọ́ ọ̀rọ̀ ẹ wà lórí ọwọ́ yín kí kálukú ṣe tiẹ̀ ilé 45 ó tiẹ̀ ti rẹ̀ mí ẹ wà lórí ọwọ́ yín èmi ò mọ ibi tán ti ń rojọ́ orí mi kò kí mi ó gbé mi kò kí mi kí ló wá ẹjọ́ mi ò gbé mi ìpẹ́lá mi celebrity fún yín èwo la kí pa akíní kéèké èwo la kí ló dé ẹ̀yin ní barista kọrin tán ó kọrin fún kíní kan àrí ni tán akíní tán jara kíní òṣìṣà tán tẹsẹ̀ mọ́rin tó o bá yọ lókèrè o ọ̀rẹ́ mi wá kún ẹ lé ọ̀rẹ́ mi wá yẹ ẹ sí ọ̀rẹ́ mi wá kẹ̀kẹ̀kẹ̀ wá kún ẹ lé tẹ̀yìn tẹ̀yẹ bó o bá pẹ̀yìn dá tán wá dáyẹ yẹ ẹ sí ilẹ̀ ni ó náà wọ́n ṣe àwọn ti bí lọ́hùn ìwọlé lẹ́nu láti bèèrè pé ta ni bàbá ọmọ tèmi ìwọ tó jẹ́ pé orí ẹ ti burú tán kọmọ sí lọ́wọ́ kọmọ sí ẹ lọ́rùn ó rí bí gbé sí I come here to come and fight my battle torí bí náà ti fẹ́ẹ̀ ti bá tu ó ṣe lọ police station ó lè ní bábí àǹlá ó ṣàtúnjọ́ tó fẹ́ jà mí wọ́n á dáwó fún ẹ ṣe mọ́tò náà máa dáwó fún ẹ eléyìí ẹ̀mí ò ní kó information tí mo tẹ̀ sí tí mo ra mú ẹ̀mí ò ní kó
ṣe bẹ́ẹ̀ mi sa àdírẹ́sì mi mo wà bí tó o bá tó bẹ́ẹ̀ tó mọ̀ pé tòótọ́ ẹ̀mí ẹ gbé tòótọ́ ẹ̀mí ẹ gbé ẹni bá fẹ́ jà lóòótọ́ tó ti mọ̀ kó ti jàre fi àdírẹ́sì ẹ síta so ẹni tó lóun fẹ́ wá gbé ìjọ fẹ́ bẹ́ẹ̀ station fẹ́ wá mú mi yẹn kájọ pàdé ńbẹ̀ èmi fẹ́ mọ ọmọ kọ láàrin gbogbo yín mo fẹ́ mọ ọmọ kọ mo fẹ́ mẹni tán bíire tòótọ́ tó kátó láàrin mo fẹ́ mọ̀ èèyàn mo já ìjà àti olóòórùn àwọn onídọ̀tí mo fẹ́ ìfẹ́ kò pè mí mo sọ fẹ́ mo jọ celebrity lójú ẹ̀ ó ti lójú mi ibi wọn náà ṣáàrí oníbọ́dì tó bàjẹ́ oní gbogbo ẹ̀ ó ṣáàrí ní sí èèmọ̀ sí kò kí mi ó ṣáà ti rárá bálabàlà ó ṣáà ti rí tèmi orí mi àti sẹ́lẹ̀ kan fi sẹ́lẹ̀sì lọ́mọ sẹ́lẹ̀sì tí òrìlé ọkọ gbé wọ́n dún ẹ nídìí òṣì dànùdànù wọ́n dún ẹ nídìí òṣì dànùdànù wọ́n dá ẹ síta tọmọtọmọ wọ́n dá síta wọ́n àbádọ́nu wèrè dànù wọ́n sọ di ìjẹ́tẹ́ di sọ̀lù kó ṣì kó gbogbo rúnrún dànù orí jẹ́ ti wèrè tó bá fẹ́ máa wá kanra máa àwọn ta ni ó fẹ́ máa kàn máa ọmọ mi ẹ̀ ń bí orí ẹ̀ bàjẹ́ ní abẹ́sẹ̀rì social media ẹ̀ ṣe pé orí ìlú ìbọn àdìsá ibi tó gbé báyé wọn jẹ́ wọ́n lè gbé kíní ìlú ọkọ tèmi nìyẹn ẹ bá ti bàbá mi gbé bàbá tiẹ̀ síta àti ìyá ẹ ẹgbẹ́ àwọn tí yín síta ká tẹ̀ mọ́ báwọn ọmọ mi sì yín ṣe rí ẹ gbé fọ́tò wọn síta àwọn kò bóun bímọ sí tòsí àwọn ìyá wọn nìyẹn. ìyẹn ṣe yàmà yẹn má dárúkọ èèyàn bí o ẹ má dárúkọ èèyàn bí ìbá yẹn má dárúkọ èèyàn sórí pàmò inú kìíní táwọn ṣe ń bí o táwọn amẹni táwọn bá wà ṣeré ni ìbáwà ń ṣeré bí ni sáwọn báyọ̀ jà ni ṣèbí nǹkan ilé iṣẹ́ òtún wọn ibi eré tó ṣe nu tẹlifíṣàn ta ni wo fídíò yẹn ẹ ti lọ wo fídíò ẹ ti wo fídíò ẹ rí fídíò tó ń ṣe lánàá ní ẹ rí tó jáde lórí YouTube yẹn ẹ rí fídíò tó jáde lórí YouTube ẹ lọ wo fídíò ohun mi torí ọlá ó ṣe jáde ni torí ọlá ohun mi torí ọlá fíìmù yẹn dùn dànù ẹ bá rí fíìmù yẹn sórí ẹ̀ là ń sọ bí ohun tó ṣẹlẹ̀ bí ọmọ kan ṣe lọ fẹ́ ẹ̀ ló tu ẹ̀ tọkọ ọmọ sí ẹ ló tú ẹ lọ náà kọ ọmọ sí ẹ ló tú ẹ náà bá kọ ọmọ sí ẹ ló tú ẹ lọ́wọ́ ló wá ń kanra má wá ń bí ẹ ló tú ẹ dẹ tí kọ mansion yẹn ojú ẹ lórí ètè ẹ ò bá ojú ẹ lórí ẹsẹ̀ ò kan bẹ àwọn yàrá bẹ yẹn mo dẹ̀ rí àwọn rúùmù bẹ yẹn ẹ bá ráwọn rúùmù yẹn ẹ ráwọn rúùmù yẹn lọ́la àwọn rúùmù yẹn mà beautiful o kó tiẹ̀ jẹ́ ìtì ó jẹ́ ti boys club tàbí tán káwọn òṣìṣẹ́ sí kó tiẹ̀ aláwẹ̀ kó o sùn bẹ̀ ìwà ìjọba lọ gé fọ́tò mẹ́mórì ẹ̀yin èèyàn ẹ̀ ní wọ́n ti mẹ́mórì burúkú o ṣé gbogbo èèyàn ló máa lọ gbé ẹ̀yin kan tẹ́ pé ẹ̀sìn yín wọn ṣe yín dáadáa ẹ̀ wá lọ gbé mẹ́mórì rí ẹ̀sìn ṣé ẹ̀ka gbé mẹ́mórì ẹ̀sìn àwọn kan ò fẹ́ rí ẹ̀sìn wọn sójú ohun ẹlẹ́dàá ẹ̀ ní ohun ẹni kò wọ́n ẹlẹ́dàá ẹ̀ ó lọ gbé fọ́tò ẹ̀ káwọn lọ wọ àwọn ṣé owó àjọkọ ẹ̀ ṣe ìyàwó jẹ́ gbé fọ́tò wedding yín jáde àwọn àwọn ìyàwó original mi ò ṣe nǹkan kan wọ́n kàn lò ẹ ní pass me àjẹkù nígbà táwọn gbá ẹ̀ wọ́n ti wá pàṣẹ sáwọn band boys gbé ẹ manager gbé ẹ àwọn fáǹsì wọ́n tún náwó gan ló bú kó lóṣì wọ́n ṣe wàdí ń sunkún ẹ̀kọ́ mi fáwọn ta ló fẹ́ rojọ́ fún bí ta ni wọ́n ro tèmi fún àyàfi bàbá ló tiẹ̀ kó lọ ṣọ́ọ̀ṣì kó lórí òkè wá sórí social media ló wá bẹ̀rẹ̀ sí ní máa pariwo fáwọn àbí olókìní kán lè dáwó fún ẹ ó lè wọ́n dáwó fún náà Coca kan náà ni Coca-Cola wọ́n á débi wọ́n fẹ́ máa yájú sáwọn yàrá ìyá wọn ṣé fún ẹ lélẹ̀ 18,000 ni kó fi ṣọmọ obìnrin kó fi lọ klọ́ọ̀bù kó máa rí bàbá aláyé kan gbá ẹgbẹ́ wá rí lè jẹ́ fún ẹ lọ́fẹ̀ẹ́ 18,000 lóbú kò lè ṣe ó ta kírìmù kò rí ta ó ṣe kíní kò ṣe gbogbo ẹ̀ náà gbogbo owó tó ń dá fún ẹ lórí social media ó gba gbogbo ẹ̀ títí tí wọ́n lò ti palẹ̀ mọ́ ọmọ ọ̀palẹ̀ mọ́ lọ́mọ lóbú kò lè ṣe ó wọṣọ kérúbù kò gbé sẹ̀lẹ̀ ògbè aláṣọ general tún gbé babaláwo wọ́n tẹ̀ tí mú ẹ̀wọ̀ babaláwo ifá jìngìjìngì ifá fún mi lẹ́mọ̀ kan wọ́n ti mú ẹ̀wọ̀ ṣe ìwọ máa forí ẹ̀ fagbọ̀n ni ló bú kọ́ mo ṣe ibi náà la máa wà tó máa sunkún lórí àwọn èèyàn àbágan náà máa kú ti pariwo darí o nígbà tá a gba pankẹ́rẹ́ ó máa tó kàn ẹ́ ló bú kọ́ lóṣì ìwọ náà ṣáà ń ṣe bí èèyàn wọ́n ti bẹ́ẹ̀ ṣe àì èèyàn mélòó lówó gọ́ọ̀mẹ̀ntì mi ló ní yàrá ìyá ẹ̀ èmi ló bẹ́ẹ̀ fi mo fẹ́ rò kó lè fi mí dìde ó lè fi mí dìde ó má lọ́bẹ̀ lọ lẹ́tẹ̀fẹ́ láti kọ́ láti má báyìí bàbá mẹ́rin tó ń bá fà ó ti ṣe nǹkan ó ti ṣe èèyàn bàjá ìwọ béèrè lọ́wọ́ ẹ̀ ní kò yín jọ tẹ́ ẹ bá mọ pankẹ́rẹ́ tó ń jó ó ń jẹ pankẹ́rẹ́ gidi gan ni tẹ́ tí wọ́n á jẹ kan ní ìsìn ó máa sunkún mọ́jú báyìí ni
ó máa ké mọ́jú ni ẹ̀yin olójú ẹ̀ bá ti jí ni àtìkè ló fi gbé ẹlẹ́rìí kí n ka àtìkè ìjọba mi ti dé àfìgbà tí mo lò dé ìjọ sátijọ́ jímọ̀ àtìkà mi ìdẹ́nu kankan àdẹ̀ka àtìkè ibi làdẹ̀ ń wà àdẹ̀ ń gbójú wa wà. ọjà ikú bàjẹ́ àjọ máa ná ní ẹnì kan fi mọ́tò méje mọ́tò tí wọ́n gbé lọ́jọ́ mọ́tò tẹ̀lé àwọn tẹ́ ń dunú lé lórí ó ju wọ́n lọ àwọn mọ́tò méjèèjì yẹn dà ní fake life olóbùkú dédé mọ́tò dà níbo náà kò sí ó parọ́ kú ní mọ́tò wà kó mọ́tò parọ́ fún ikú òun olóbùkú ìgbà míì báyìí bùbá ibi ni bùbá máa wà ibi ni bùbá máa wà ń gbà mí akéré ibi ni bùbá máa wà ìgbà míì bùbá ṣe wálẹ̀ á ṣe pẹ̀mùpẹ̀mù ìgbà míì bùbá ọlọ́kọ́ wá ṣàdúrà bàbá yìí lórí àwọn tani àti títa wá tún ni ṣé lórí ìwà àwọn kẹ́ńtà lè nẹ́yìn sọ́bọ̀dì ẹjọ́ lọ jókòó ẹ wá bí jókòó sí yẹ́nì gé 18,000 kí ni bọ́dà yẹn fẹ́ wọ́n náà wọ́n fẹ́ báàgì wọ́n ra léèsì 350 wọ́n fẹ́ pọ́s wọ́n ra léèsì 350 wọ́n ra léèsì 300 bíi black wọ́n lè ra 250 kan white wọ́n ra bàtà méjì wọ́n ra gèlè méjì sáìsì bàtà tán ní ìrántí bàtà wọn ó wà nínú báàgì yẹn náà ó dàbí pé 40 kí náà fún alánà ẹ̀ sáìsì wọn náà fún alánà ṣé sáìsì yẹn náà ni wọ́n ti black látànà black kan silver kan a ṣe sí wọn lánàá náà ẹ ti wá fún 40 then black gele black kọtọ́mù ni wọ́n náà ò fẹ́ pọ́ọ̀sì yẹn mọ́ ẹrù wọn ti kù ṣé máa tọ́jú bọ̀dá yẹn àwọn dáadáa dúró látẹ̀kàn bọ́dà yẹn gan gbádùn show yẹn wọ́n ti ẹ̀ lọ́wọ́ gan relax ni bọ́dà ṣé wọ́n ra snacks fún yín ẹni kọ́ ra snacks àti mineral fún yín náà kọ́ fún yín ẹ fún wọn ní mineral nìkan náà fún yín ẹ bá béèrè snacks bọ́dà ẹ gba snacks lọ́wọ́ wọn àti sọ mọ́mì tó rán yín wáyé gan wọ́n ti náwó gan ibùdó yẹ ká ìbè pàmàlà lẹ́fẹ́ jẹ ni yẹ ká owó tọ́nà fún mi yẹn ti pọ̀jù ká ẹ má gbádùn owó wọn kí lẹ fẹ́ ọmọ tó wọ yẹ́lò yẹn má jò lọ o ẹ bá rí kó fẹ́ bọ̀bọ̀ tó wọ yẹ́lò tó jókòó sí yẹn tó bá fẹ́ escape ẹ dìgbà jùlù àbò ìṣiṣẹ́ mo ránṣẹ́ sí ẹ ránṣẹ́ fún àwọn kọ́sì ibi làwà wà abẹ́rò ìyá ahmed kọ́sọ́mà kan náà fẹ́ rọ aṣọ tí mo wọ̀ yẹn ẹni sùn mo ti bẹ̀rẹ̀ ṣètò abẹ́rò pé kí ni ace ọjà ni ọjà arákùnrin àwọn kọ́sọ́mà àwọn òṣèré ń bí àwọn kọ́sọ́mà ra ìjà dànù dákú dànù rí ẹ má gbàgbé pé owó èlé lèmi máa ń lò àwọn owó èlé tábà ti àwa fáwọn èèyàn lówó interest lórí owó wọn owó èlé mò ń lò ẹ ní sórí burúkú gbogbo wọn tẹ̀rí inú ṣọ́ọ̀bù èmi kọ́ mo ní owó èlé ni o wọ́n yá mi lówó ni o àǹfowó èlé yẹn rọ̀ wá a lè máa san owó èlé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi o. alva ọbàlà kọ̀ǹtẹ́nà ọbàlà onífọlójú ọbàlà bọ́rọ̀bọ́rọ̀ ẹ̀yin kan ti ẹ̀yà kan ẹ jẹ́ kájọ ṣeré lọ ẹ jẹ́ àjọ ṣeré lọ lóyìnbó ẹ̀yà kan ẹ jẹ́ àjọ ṣe tí ẹ jẹ́ àjọ lọ September mo tún lọ China September o a níbi kí n lọ ní next week ṣe mi but mo gbọ́dọ̀ dúró di September ní ìsọ fi dúró di September ni àwọn tèmi tá àjọ tún fẹ́ lọ so that bí sáwọn bá jáde a lè tún jọ lọ a lè understand ara wọn a lè mú àṣẹ mọ àwọn náà lè àwọn ibìkan wà tẹ́ pé ẹ lè rán bẹ́ẹ̀ oníkan lọ side yẹn Ọlọ́run ẹ̀yin tí bá ti mú lọ bí tá a ti ń ṣẹ́wó rí kò ṣe tẹnu ò lè mọ̀ bẹ̀ ṣe é mọ̀ náà ó lè wọ bẹ̀ ó lè ronú wọ bẹ̀ yẹn téèyàn ò bá mú ẹrin báyìí ó dé inú bẹ̀ yẹn ó lè wọ bẹ̀ ó lè mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ wà ń bẹ̀ ibẹ̀ lè mo ti ń ṣẹ́wó bẹ́ẹ̀ ní ìsìn àti tó 16 years tí mo ti ń ṣẹ́wó àwọn nǹkan kan wà ní China yẹn àwọn àṣírí kan ẹ̀ lè mú àfi tá a bá já yín sí you understand àfi téèyàn bá já yín sí bí bá lè dé China èmi ò mú ìyànwọ́ náà jà kiri o mi ní ever mọ̀ tí má ti fowó ẹ̀ tí mo fi gbẹ̀ wọ̀n wo ó yá ibi báyìí kí ló fẹ́ rà ó yá lọ bẹ̀ fúnra ẹ̀ ló máa lọ máa nà torí mi ò mọ̀ ń pa ẹ̀ mi ò bá ọ̀rọ̀ àjà má dẹ̀ ti sọ fún ẹ tó bá ti wọ ṣọ́ọ̀bù kan tí èèyàn kan ó bá ti rójú tó ti jẹ́ bí black tó ti wọnú ṣọ́ọ̀bù tẹ̀lé ẹ má dà ló tètè jáde ńbẹ̀ kó lọ bò mí má dúró tì wọ́n tó bá ti wọ bẹ̀ Chinese máa fowó kun wọ́n máa gba kinní lọ́wọ́ ẹ̀ wọ́n máa gbé olórí ẹ̀ má wọ bẹ̀ tó bá ti wọlé tó ti rí pé ó ti rí èèyàn wa àwọn míì lè wọlé bí ìgbà tán fẹ́ nájà ni
ó máa rí tí wọ́n máa kí wọn tó máa sáré kẹ́ni yẹn ẹni yẹn máa ti wò pé òkè òun ló mú ẹ wá tó bá wà láwọn máa bẹ ìjọba fà pé and the one I brought him ọmọ Chinese ò dẹ̀ ń fẹ́rù nǹkan bẹ́ẹ̀ yẹn so torí pé ó ti rí ẹ yẹn wàláì tún padà lọ́jọ́ kejì má lọ rajà ń bẹ̀ má sọ fẹ́ yẹn bẹ́ẹ̀ rẹ̀ bá ti fẹ́ mi lówó tèmi má sọ gbé ẹ̀ bóyá má rìn ìrìn fún ẹ má má fi wọn ẹni mi ò ní ìdá ti tẹ̀lé lọ́jà mi ò ní ìdẹ irú irun tó máa rà ní irun gbogbo kìnìyàn gbogbo nǹkan tẹ̀wé wọ́n ní ibòmíì ìlú wọn kan ibì kan wà ní China yẹn tó jẹ́ pé ibò ibẹ̀ ló wà sí wọn tó tún wálẹ̀ tó tún lulẹ̀ ẹni bá rìn débẹ̀ ni ó fẹ́ ra ẹni tó bá rìn débẹ̀ ni bó rìn débẹ̀ bó rẹ̀ ní mú ẹ lọ ó lè mọ bẹ̀ wọn déédéé mú yàn lọ ẹni bá dẹ̀ bá ní kó bá mú ẹ lọ á ní kó bá rọra mú ẹ lọ wàláì kó tó kù bẹ́ẹ̀ ni ó ti gba gbogbo bó bá máa tajà tó bá rí ta tó dé Nàìjíríà tó bẹ̀rẹ̀ sí fọ́ ọrí torí ohun tó rà náà tó ti jẹ́ pé ó kúnlẹ̀ lẹ́kọ̀ọ́ máa ń sọ fún yín tó bá rí pé o lágbára ti lọ China náà àwọn ibi tó ti lè ṣe bísínẹ́sì tó wà nínú Nàìjíríà wa iná wà tó dẹ̀ máa jẹun ẹ lọ pàṣípàṣí ṣùgbọ́n ò lówó lọ́wọ́ ẹ madam mo rí ọ̀kan tó máa madam ẹ ti máa fẹ́ lọ China kìíní kan èlé wa lómi ní $500 wàláì láti September 1 million lówó tó bá ti lè fún ní 1 million ọ̀rọ̀ yẹn ni kò lọ China ẹ lọ kó lọ fúnra rẹ̀ nà kí ló kàn tó bá ti lè fún ní 1 million lọ síbòmí má ṣe gbogbo everything fún ẹni tí mo mú lọ bí tó lọ ẹni tó lọ rago lásán ibi aláàgó yẹn báyìí ló ti ń pariwo pé hey stop ṣe bẹ́ẹ̀ eléyìí tó fún mi láyé ṣe ẹ̀rọ kò easy sorry ṣe àti bá ń tọ́jú wọn ọ̀nkú ẹ̀ lè pè wọ́n ọ̀nkú ẹ̀ pè wọ́n fẹ́ confam wọ́n sẹ̀ndẹ̀ ẹ ṣe so kò jù bẹ́ẹ̀ lọ ẹ bá wọn èkó ìlarí mọ́lẹ̀ ojú nígbà tó bá yẹ tó níyì táwọn tó wà expect àwọn ẹni wá níyì káàkiri àwọn ẹni wá jọyà níyì káyé inú mi kàn dùn ni àwọn yẹn ti níyì dànù ọ̀tọ̀ ní kó wà pàtí báyìí káyọ̀dé máa bẹ́ẹ̀ bí tó gbé jókòó sí kọ́ máa náwó yìí fún ẹ tó náwó yìí fún ẹ wọ́gán tí mo kò níyì yàtọ̀ sẹ́lẹ̀ mi tó máa ṣe èdè pàtí á máa wá bí tó máa jókòó kiri wọ́n tún dìde fúnra ó níyì kankan bìkan ẹni àwọn story validation story tí ò wọ ọ̀tẹ̀ inú mi dùn ní o gbogbo àwọn tó wà tó ń wọ bíbá àdúrà ni ẹ̀yin kọ́sọ́mà mi tó kù níbo lẹ́wà ẹ gbójú yín síta o ẹ gbójú yín síta ẹ̀yin lẹ́ni kí n má jà mọ́ ẹ sọ fún mi ẹni kí n ṣe tèmi lọ́tọ̀ ẹni ẹ̀ láìka àwọn kankan tí mò ń ṣe lórí social media ẹni kí n máa associate ara mi mọ́ yàn kí n máa associate ara mi mọ́ wọn o kí n máa associate ara mi mọ́ wọn mi ò associate ara mi mọ́ wọn mo ti dá dúró ìjọ òlẹ̀ máa bá mi rajà ẹ bá mi gbówó yẹn wá o ẹ bá mi gbówó yẹn wá o mo ti ń retí yín owó ni mo ń retí ẹ̀yin fáǹsì mi ẹ̀yin kọ́sọ́mà mi ẹ̀yin èèyàn tuntun ẹ̀yin èèyàn pàtàkì ẹ̀yin tẹ́ ẹ ti sáko lágbo wèrè yẹn o tẹ́ ẹ ti sáko lágbo wèrè yẹn ẹ̀yin tẹ́ ẹ bá wèrè ṣe o ẹ̀yin tẹ́ ẹ sọ pé ẹni báwọn olórí burúkú èèyàn ṣe o ẹ̀yin tó ti jẹ́ pé gbogbo wa lájọ wà lágbo Tanzania là ń lọ nísìnyí o Tanzania là ń lọ nísìnyí o gbogbo ẹ̀yin fáǹsì Tanzania lovers ẹ̀yin ti lovers sí Tanzania ẹ̀yin ti lover ẹ̀yin ti Tanzania ẹ̀yin ti jí please àwa ti ju praise ọwọ́ yín dà ẹ jẹ́ ká rọwọ́ yín o ètò ìgẹ̀tì sọ fún un tó múnú mi dùn lánàá praise ó máa pẹ̀pẹ̀rẹ̀ sí mo bá dẹ̀ rí private jet balò ló balẹ̀ bàmù mo pé ayé tẹ́sí o jẹ́ ìrújú ẹ̀ ó máa jẹ́ ìtọ́jú bẹ́ẹ̀ lọ ni mo bá rí prince Juice náà méjèèjì náà bá kó sínú private jet ni mo pé ọmọ ológo nìyẹn ọmọ ológo tó ń sọ lọ́wọ́lọ́wọ́ ọmọ ológo nìyẹn ìyá ológo tó bímọ ológo ṣé kìí ṣológo ọmọ mi ṣoríire mi náà ni mo ṣe mọ́mì mi ṣoríire mi náà ni mo ṣe dádì mi ṣoríire mi ni mo ṣe oríire wá sínú ilé wa o ilé wa ní oríire dé sí wá gbọ́ oríire kan mọ́ mi èmi gangan lóríire gẹ́gẹ́ amúkàwé èèyàn kan sọ pé kíní kan ṣan ọmọ òun Canadian citizen ni ọ̀gá ẹ̀yin tó yẹ kí ẹ máa fẹ́ lọ lo ìbò tẹ́ ẹ máa torí ká fẹ́ di citizen ẹ lọ bímọ sílùú òyìnbó
ọmọ yẹn máa jẹ́ tọmọ skul ìwọ náà ìjọgùn ògùn gbẹ̀ǹdé ní Nàìjíríà ọmọ yẹn jẹ́ tọmọ skul nílùú òyìnbó ìwọ náà fẹ́ jẹ́ tọmọ skul òyìnbó bá tọmọ skul báwo láti wo ojú tọmọ skul irọ́ ni no way abáko pọtumọ́tò pé ogun yìí àjálù yóò gbọ́dọ̀ rẹ̀ lù wá tọmọ skul ní ti báwo ẹ̀yẹ èèyàn ẹ̀kẹ́ máa lọ. Alva, you love it? You like me? You don't like me? Yeah, no problem. Alva. Inú mi kàn dùn ni torí àwọn tó ní bọ́dì wọn ti ṣe kíní yẹn torí wọn mo ṣe wọ́rọ́ aṣọ ìwà ṣe rí ṣe ti rí mi ó wà ó ti bàjẹ́ kó máa ta èmi rè ṣe ti rí mi èmi rè gbogbo bọ́dì mi rè ń ta gbogbo ara mi rè é níta gbangba gbogbo ẹjọ àfẹ èwo láṣọ òtútù gbóoru èwo ń tọ́tù nẹ́ẹ̀kì ẹ̀yẹ wọ tọ́tù nẹ́ẹ̀kì mu ẹ̀yẹ fàṣọ bọ́ọ̀rùn mu ẹni bá fàṣọ bọ́ọ̀rùn wà bí ibà tó bá jẹ́ spíkà tó tún kàtìkì wà bí tó fàṣọ bọ́ọ̀rùn wà síbi àjẹ. ìjọ ọdún mẹ́rin la fi jọra lọ kò tẹ̀ pọ̀dún márùn báwo kò pọ̀dún mẹ́ta gbogbo ọ̀lùfẹ́ tí gbọ́nà ẹgbẹ́ ni wà abájọ ọmọ Ìjẹ̀bú lẹ́gbẹ́lẹ́gbẹ́ kan náà làwà àbí lẹ́gbẹ́lẹ́gbẹ́ kan náà làwà. ẹyin tèmi ó dàrọ mí ní wáyé tì alva kò bá rà rárá. aṣọ làwọn ń ta o nọ́mbà mi 07060403600 09123090937 07060403600 09123090937 tẹ́ bá fẹ́ gẹ̀tì mi lórí YouTube Ọbanla Elizabeth lórí Facebook Ọbanla Elizabeth Ọbanla Adé Tinubu Elizabeth ẹ lè wò mí lórí Ọbanla Adé Buhari Elizabeth ẹ lè wò mí lórí Elizabeth Ọbanla ṣe mọ̀ kọ́ máa ń láyìn náà láti tọ́ Ọbanla Elizabeth gbogbo ẹ̀ máa jáde wá ẹ ṣáà follow mi lórí everywhere ẹ máa follow mi kẹ́ ẹ máa follow mi kájọ máa follow ara wa àjọ ń follow ara wa ni tó bá lè fẹ́ wò mí lórí TikTok Ọbanla Elizabeth mi nìjẹ́ tó bá fẹ́ wò mí lórí Instagram Ọbanla Lizzy lórúkọ mi ń jẹ́ Ọbanla yìí náà ni kò wá ń bẹ Ọbanla Lizzy ni Ọbanla Lizzy ni wàá ti rí mi aṣọ òkè ni mo wọ̀ tí mo fi ṣe wàásù bẹ́ẹ̀ dé mi báyìí dé mi ẹ má gbàgbé bẹ́ẹ̀ dé mi on the 5th July bẹ́ẹ̀ dé mi ń bọ̀ ẹ jọ àwọn òrìṣẹ́ kọjá àyàrá wa o àwọn tàdúgbò wa ló máa wà bí àtàwọn èèyàn tèmi àyàrá jókòó jẹ́jẹ́ eléré kan kò wá lágbára Ọlọ́run eléré ní níbo eléré wa tó máa disappoint wa àbí eléré wa kò ṣe. Alva gbogbo èèyàn ni ò fẹ́ bá wọn ṣe ebi ò bá wà lágbo failure kẹ́ ẹ ní kí n má lọ súnmọ́ àwọn tó ń win I'm not winning team ni team táwa nísìn winning team ni ó dàbí political party ni winning ibi tó bá èmi máa wà bí tán ti èmi kẹ̀ ibi àwọn tó ń win tó ń ṣe dáadáa yẹn tó yẹ ayé fẹ́ ẹni ayé fẹ́ ò làbú ibẹ̀ lèmi máa wà èmi kẹ̀ máa wà bí tán pé èmi Jésù bí má jẹ. orí mi kọ́ orí mi képe orí mi kan tí ò da ẹlẹ́dàá mi képe orí mi kan orí mi képe ẹlẹ́dàá mi kan tí ò da ọmọ ẹ̀ lọ́wọ́ mi gbé drinks mi wá nù freezer mo ti ṣe tán ta ló gbé drinks mi lọ́nu freezer ta ló máa gbé drinks lọ́nu freezer ẹ lọ́ máa gbé wá torí TikTok ni mi ṣe mu drinks mi the brain kìdí kan this one is fine we notice kí ló kàn mí èmi ló kàn mí èmi tí gbogbo skin mi ń glow tí mo fine èmi sọ pé bó bá rí mi sójú àwọn pé yes gbà bẹ́ẹ̀ máa gbà bẹ́ẹ̀ skinny yes bó máa gbà bẹ́ẹ̀ ni is either you take it or you leave it tí a bá nírú àwa ò fine at this my age kí ni mi kú lọ́kọ́ fẹ́ mi ìwọ́kọ́ ta ló máa ń ṣe competition ẹ̀ tẹ́ bá láàfà yẹn yẹn gangan ni ká ẹ lọ túnra yín ṣe ká ẹ lè rẹ̀ ni tó máa gbé yín sí kinní ká ẹ lè rọ̀kọ́ tó máa help yín tó máa bá yín tọ́jú ọmọ ẹni ká ẹ lọ túnra yín ṣe èmi ò ní ìdí ọkọ mo ti lọ́kọ ẹ rọ̀kọ́ mi pẹ̀lú ṣòkòtò ẹ̀jẹ̀ ń bùtù jẹ̀ bùtù yẹn tó bá lọ rí ohun tó lọ sáìn ibi tó ti rí wa yẹn ẹ ṣáà rí pé ìbò kan lábá tẹ́ ẹ bá rí díìlì tó lọ sáìn bẹ́ẹ̀ tó o bá sáìn yẹn ebi ò lè pa ẹ́ mọ́ tìrùntìrùn
bó ṣe bí ṣòkòtò ẹ̀ ṣe gé jìbìtì tó bó ṣe rí yẹn mo ń gbádùn ẹ̀ gidi bùkátà tó bá ń gbọ́ bẹ́ẹ̀ yẹn olórí ẹbí nìyẹn bàbá bùkátà bó ṣe dáa nìyẹn ẹ tó rán ọmọ ẹ lọ ìlú òyìnbó náà ọmọ ẹ lọ lóyìnbó ó dẹ̀ kó yí sí kéèyàn fún ọmọ ní international studies certificate bóyá àdìsá ó try kò tún wá ṣe lásán ó tún fún wọn nílé pẹ́ máa gbé bẹ̀ mi ò fẹ́ káwọn ọmọ mi kọ́ máa rẹ́ǹtì lé kiri àbí kọ́ máa dààmú ilé pẹ́ tẹ̀ sí ni ló ń làmọ́ ilé làǹtìlàǹtì ló gbé káwọn ọmọ ẹ̀ sí kò try ìsá ìkẹjà ẹ bá gbé ti dọ̀kì jáde dọ̀kì olóyè bàbá tó ṣèyàwó fún ọmọ adéṣèwà ó ṣèyàwó fún ó ràn lọ sùn ó ṣèyàwó fún níjọ́ graduation ó wà ń bẹ wọn ò fẹ́ lomi ṣe ìjọ táwọn ọmọ yìí nìsín àwọn ló máa wá dúró fún wọn. orí mi ò gbọ́dọ̀ burú o ẹni Ọlọ́run pé àfìgbà torí ẹ burú ó dàbọ̀ torí ẹ burú orí wèrè ti burú ó wà ń ké gbé yépa kí ló kẹ́ mi àti tiẹ̀ orí mi ò gbọ́dọ̀ burú o burúkú kan wá ń bí wọ́n sunkún sábọ́ ta ló kàn mí ó rò pé lè bumi kó lọ ikú pàyà ẹ̀. Facebook lọ́jọ́ sórí ètò Lady K Ìfẹ́ Olúwa Facebook máa kọ́kọ́ máa fẹ́ kú. báwo dẹ̀ ni ṣe ti kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi. Facebook máa kọ́kọ́ máa fẹ́ kú. ṣe ti kẹ́kọ̀ọ́ ẹ wò àwọn wíìgì rẹ lóríṣiríṣi ṣe ti rí kan àbí méjì dìmú bẹ́ẹ̀ wíìgì rẹ all back lélẹ́yìí o ó wá ní center party méjì mo dẹ̀ láwọn cap báyìí original cap original lélẹ́yìí tẹ máa ṣe kíni tẹ máa dé sísàlẹ̀ original wa òun náà wà available fún títà tẹ bá dẹ̀ fẹ́ tí ò ṣerú eléyìí òun náà wà òun ní wig lélẹ̀ fine wig lóríṣiríṣi pick and drop òun náà wà àwọn oní coins ó wà wig is available ẹ wá ra wig lóríṣiríṣi lọ́lọ́kọ̀ òjọ̀kan èyí tẹ bá ti fẹ́ ní Lady K Ìfẹ́ Olúwa show ló ń tà ọjà rèé àwọn ọjà tuntun ó ti ṣe kí ni ó ti wọlé dé ẹ tún wọlé náà ẹ wọlé ẹ̀yin mọ́mì mi ẹ̀yin big mọ́mì mi tẹ bá dé eléyìí tí bá dé bó ṣe wà yìí yéè ó fine ó ní coins pick and drop dẹ̀ ni ó wá jẹ́ ó ní coins bákan náà àgbo jẹ̀díjẹ̀dí tó wà òkè dáadáa nílé iṣẹ́ TN Natural Bar ó wà àgbo diabetes ó wà ṣẹ́rẹ́ ògùn diabetes yẹn tí bá sọ fún yín wípé ìyàlẹ́nu ló jẹ́ fún mi báwọn èèyàn ṣe kí ni bó ṣe ń testify àwọn èèyàn testify sí bó ṣe ń ṣiṣẹ́ I was like èmi gan mọ̀ wípé nǹkan tó strong tó yẹ nílé iṣẹ́ TL lítà ní àgbo diabetes mo bọ̀ wá fi hàn wá so èyí tẹ bá ní diabetes àgbo tẹ máa lò àgúnmu ni tẹ máa lò fún diabetes ó wà èyí tẹ máa lò fún manpower kẹlẹ̀ dóbò dáadáa ó wà èyí tẹ máa lò fún jẹ̀díjẹ̀dí akọjẹ̀dí abojẹ̀dí ó wà ẹwẹlẹ náà ọba kìíní ẹwọ díẹ̀ ní èyí tẹ bá láìkì kí wig kó gùn gan òun nìyí ó gùn dáadáa Ghana weaving ọba ó fine gan àwọn káàpù dẹ̀ wà ẹ má gbàgbé pé mo sọ lẹ́ẹ̀kan àwọn káàpù báyìí tẹ máa dé sísàlẹ̀ ó wà délébù ẹ jẹ́ túbú wíìgì mi wà àwọn woman hair náà kò gbẹ́yìn o gbogbo ẹ̀ la ní bíbà woman hair náà wà ẹ wo wíìgì yìí mo wá nígbà tí mo ṣe program kí n fi hàn àwọn èèyàn ẹ wo wíìgì ọwọ́ mi ṣe ti rí ẹ wo bó ṣe fine ibi gan láìkẹ́ gan bó ṣe wà ìtẹ́ báyìí wá gbé sórí bó ṣe máa rí nìṣẹ́ ti rí èmi kàn gbé sẹ́gbẹ̀ẹ́ ni o èyí báyìí lẹ máa gbé sí o ẹ máa dé tó máa cover gbogbo front ẹ nìyí Ghana weaving ló wà wájú ẹ ó fa ìgàn ẹ jẹ́ wọ fún kékeré ẹ jẹ́ wọ fún ké ẹ jọ èyí tẹ bá fẹ́ràn àwọn product tá à ń ta ọṣẹ ìṣẹ́gun ọṣẹ arọ́bí ọṣẹ àánú torí mi fẹ́ kí fídíò ìgùn jù òun ni ṣé ti rí bó ṣe máa wà ní. tẹ́bà tún wá fẹ́ relé another one tún wà àwọn wíìgì míì ṣẹ̀ṣẹ̀ dé sẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ti ra wíìgì tẹ́lẹ̀ tẹ́ni táwọn míì bá ti dé kí n jẹ́ kẹ́ túmọ̀ àwọn nínú wọn míì tó ti dé tó fine dáadáa gbogbo ẹ̀ ló kún bíbà tó bá dẹ̀ jẹ́ iye ríìgì náà ní lóríṣiríṣi àwọn nǹkan àmúṣẹ́ṣọ̀ àwọn nǹkan tẹ́ máa lò tó máa wò yí báyìí pé yé ẹni lo ẹ̀ṣọ́ ẹni wọṣọ gidi ẹni lo wíìgì tó fine
ẹni lo find pause ọjà mi ò dẹ̀ wọ́n lọ́lẹ̀ kó dowó ní àlùbáríkà iṣẹ́ kọ́ lówó àlùbáríkà lójú àwọn wíìgì yapa ẹja padà sórí woman hair ẹ̀rí ẹ bá fẹ́ irú tọ̀dọ̀ mi yìí irú tọ̀dọ̀ mi lè lé báyìí sí mo ẹ̀ṣẹ̀ ṣí ní òun nìyí èmi mo lélẹ̀ yìí this one is mine mo ẹ̀ṣẹ̀ ṣí ní tọ̀dọ̀ mi lélẹ̀ ẹ ṣe máa dé lélẹ̀ irú ẹ̀ wà ìtẹ́ bá máa wo program wa dáadáa ẹ ti rí lórí mi lórí program ṣe ti rí bó ṣe fine tọ̀dọ̀ mi lélẹ̀ so tẹ́ bá fẹ́ irú ẹ̀ ó wà ẹ wo eléyìí náà báyìí sí àwọn woman yẹn tó máa ní coils yẹn eléyìí sí ẹ máa ra fi kóòmù yá ẹ lè rọra fọwọ́ yín ṣe bákan náà òun nìyí òun ní woman hair gidi ni ṣe wíìgì tó máa ṣe kí ni tó máa yọ ìtẹ́ bá ti fẹ́ wíìgì kúnbí ó kúnbí báyìí lóríṣiríṣi nípa tí programme gùn jù lẹ́yìn yẹn ká padà sórí ẹ jẹ́ kí n fi ògùn diabetes hàn yín ògùn diabetes yẹn ti fẹ́ tán kò tẹ̀ wá di ilẹ̀ mọ́ báyìí wọ́n ń bo wìtìwìtì ní òun nìyí àjẹbídán lẹ̀ wò yìí àjẹbídán àwọn èèyàn ń rà mo fi ọlọ́run tó dá mi ṣe lẹ́yìn wọ́n dẹ̀ testify wọ́n dẹ̀ ṣàdúrà fún mi ti jẹ̀dígẹ̀dì lélẹ̀ gbogbo jẹ̀dígẹ̀dì tó ti pa yín lóko tó ti ṣe yín léṣe lẹ́yìn yẹn gbogbo ẹ̀ lẹ́ máa yà dànù tí máa ń pa wà lélẹ̀ ẹ máa dóbò dáadáa oko yín á le dáadáa ṣiṣẹ́ gidi kò ń ṣe sáré le sáré wálẹ̀ no ó máa nàró ni bí ọ̀pá ajé síbẹ̀ ibi ẹ bá lè dóbò dé ni ẹ̀yin tẹ́ bá ṣàtìmọ̀ pé mo bòdó dáadáa ẹ má lò ó ẹ̀yin mọ́mì tẹ́ bá dẹ̀ rí pé yes àwọn dádì tí ń ṣòjòwò fún yín pé àwọn tí ń dàgbà làwọn ò ṣe lè dóyín dáadáa mọ́ ẹ má dá wọn lóhùn ẹ ra àgúnmu máa ń pa wàyẹn fún dádì kọ́ lò wọ́n á lè dóyín dáadáa ìyẹn bẹ́ẹ̀ lẹ́yìn ká padà sórí àwọn spiritual items lágbára ọlọ́gun tí ò ní ṣẹ́kù ní wọ́n yínú ayé wa inú mi máa ń dùn pẹ̀lú iṣẹ́ ọwọ́ mi because kò síbi tí mi ti lè fi ṣọwọ́ mi proud because àwọn èèyàn ṣe kí ni wọ́n ní testimony lórí iṣẹ́ ọwọ́ mi so gbogbo ẹ̀yin tẹ́ bá need àwọn nǹkan spiritual ẹ pè Lady K Ìfẹ́olúwaṣọ the baby of Yorùbá nation èmi gangan lèmi wọn nífẹ̀ẹ́ lómi ṣe mi ṣé ọṣẹ àánú lẹ fẹ́ abọ́ṣẹ ẹ̀bẹ̀ àwọn àgbà abọ́ṣẹ arọ́bì abọ́ṣẹ aṣínà àbí connection àbí tó máa fún yín connection àbí ti àmúbọ́ ẹ̀yin tẹ́ máa mú nǹkan tó máa ń bọ́ lọ́wọ́ yín nǹkan tẹ́ máa lò tẹ́ fi ní gbogbo àmúbọ́ mọ́ wà àdúrà ni kò ṣóhun tì àdúrà la fi ṣe orúkọ Jésù ni tó dẹ̀ ń jẹ́ bí idán tó confirm nǹkan aṣínà wà nǹkan là wà nǹkan àánú wà nǹkan ire òjijì ó wà gbogbo ẹ̀yin tẹ́ máa ní promise and fail nǹkan tẹ́ máa lò tẹ́ fi ní rogun promise and fail mọ́ láyé yín ó wà available tó bá wá jẹ́ wípé back to sender dábì padà sórí oníbi àgbélépọ̀tà gbogbo yẹn náà wà bíbá lọ́dọ̀ Lady K Ìfẹ́olúwaṣọ àwọn nǹkan àgbélépọ̀tà àwọn nǹkan back to sender gidi ó wà available àwọn nǹkan ìṣẹ́gun tẹ́lẹ̀ lò àwọn course breaker tó bá jẹ́ omi tẹ́lẹ̀ máa mísì mọ́ omi ìwẹ̀ yín náà ni òun nìyí ẹ kàn ra máa fi sínú omi ìwẹ̀ yín kẹ́ lọ́ máa fi wẹ̀ omi yìí kì í ṣe omi lásán omi ìṣẹ́gun ni omi tẹ́ wò lọ́wọ́ mi so ẹ̀yin tẹ́ bá nídìí ẹ pè mí tó bá dẹ̀ jẹ́ pé àwọn pẹ́ẹ̀fù náà ni tẹ́lẹ̀ lò fún back to sender ó wà available lóríṣiríṣi tó bá jẹ́ tẹ́ máa ta sómi ìwẹ̀ ni ó wà tó bá jẹ́ tẹ́ kàn máa spray sí bọ́dì yín ó wà available tó bá wá jẹ́ pẹ́ẹ̀fù àánú ìtẹ́ máa fi sómi ni ó wà tó bá jẹ́ tẹ́ máa fi para ó wà àwọn nǹkan ṣẹ́ lóríṣiríṣi èmi ò like àti máa announce gbogbo àwọn nǹkan ṣẹ́ tí mo ní lọ́wọ́ mi ò like àti máa announce ẹ̀ lórí social media ṣùgbọ́n mo sọ fún èyí tẹ́ bá lórí ọ̀fẹ́ àtàǹfààní àti wo program yìí pé anything tẹ́ bá fẹ́ ṣe fún spiritual items láti lò ẹ pè Lady K Ìfẹ́olúwaṣọ the baby of Yorùbá nation Ọlọ́run nìkan ni doctor solution òun náà dẹ̀ ló máa wò yín sàn òun ló máa wá solution sí ìṣòro yín yẹn gbogbo ohun tó bá yín lẹ́rù ọkọ ń kọ̀ yín ìyàwó ń kọ̀ yín ẹ má mú bọ́ ṣẹ́ ẹ má mú bọ́ ohun rere gbogbo ẹ máa dópin ṣé rí ilé ayé yìí ṣé rí a lot of people ti pè mí a lot of experience mo ti ní a lot of ọ̀rọ̀ ni mo ti gbọ́ a lot of ìrírí ni mo ti gbọ́ láti ẹnu àwọn èèyàn
tó tún jẹ́ kémi náà kí tún máa dàgbà sí nínú Kristi tí mo dẹ̀ ń dúpẹ́ fún Ọlọ́run ṣẹ́yìn ilé ayé yìí mo lọ kíní kan kò ṣiṣẹ́ my dear sister mother brothers tí kì í confirm ni o. So bí mo ṣe sọ lọ ẹ má bínú mo ní kọ́ ni òun ló jẹ́ lóye pod. So bí mo yẹn ṣe lálàyé lọ ṣẹ́yìn ilé ayé yìí mo ti lọ kíní kan mo ti lọ kíní kan tí kì í confirm ni o. Ṣẹ́yìn máa tún wá advice yìí tẹ́ bá ti rí confirm ẹ má ṣe kíni ẹ má sọ wípé ẹ̀ẹ́dẹ̀ nílò mọ́ bó jẹ́ ẹ̀ẹ̀kọ̀ọ̀kan kẹ́ máa lò ó because ṣẹ́yìn àwọn ogun téèyàn face nílé ayé Sátánì ò kì í sùn o àwọn oníṣẹ́ bí ò kì í sùn kò ń sún wọn kò ń rẹ̀ wọ́n ìwọ ló ṣáájò tó ti sú ẹ ìwọ ló ṣáájò tó ló ti rẹ̀ àwọn tó jẹ́ oníṣẹ́ ibi tí wọ́n ń ṣiṣẹ́ ibi tó ń hùwà ibi kò kì í sú wọn kò kì í rẹ̀ wọ́n nígbà tí ò bá wá sú wọn tí ò rẹ̀ wọ́n báwo ló ṣe máa wá sú ìwọ náà ní jẹ́ kó sú ẹni nítorí pé kí ni ògo ló need kì í ṣe ogun làwọn fẹ́ fún ẹ ìwọ ni wàá reject ẹ pé mi ò fẹ́ ẹlẹ́rù yẹn gbẹ́rù yín mi ò fógun láyé mi ògo ni mo fẹ́ lò nítorí ẹ ò ní ṣe kí ni ò ní rẹpẹtẹ ẹ̀ẹ̀kọ̀ọ̀kan o gbọ́dọ̀ máa ṣe kí ni o gbọ́dọ̀ máa tẹ̀síwájú láti tún máa ṣe kí ni láti máa lo àwọn nǹkan tó bá ń lò mélòó bẹ́ẹ̀ tá ti rí mélòó la fẹ́ sọ ṣùgbọ́n máa kọ́ advice ẹ̀yin èèyàn wípé ṣe rí ilé ayé yìí ibi téèyàn bá rìn mọ́ ló máa rìn mọ́ so gbé yìí tẹ́ bá need àwọn nǹkan spiritual items tẹ́ lè lò tẹ́ fẹ́ kó jẹ́ bí idán ẹ contact me ẹ pè Lady K Ìfẹ́ Olúwaṣọ ẹ mọ̀ pé Kristi lọ́ba ojú òní tí wọ́n gbáyé gbogbo wa máa ṣẹ́ mi ò ní rojọ́ jù so àwọn ẹni tí tá bá ti fẹ́ ìbàjẹ́ fún ìgbéyàwó náà ni ìbàjẹ́ anything that you know say yes you wan use call Lady K Ìfẹ́ Olúwaṣọ the baby of Yorùbá nation ire o ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel wa ò kẹ́ tọ́ notification bell yìí o kẹ́ dẹ̀ bá wa like ètò tá à ń ṣe ó dàbọ̀.